ọmọ ìyá méjì rèwélé wọ́n fojú ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìdígunjalè. ọmọ ìyá kan náà ekene ongwen àti goodluck ongwen ni wọ́n ti fojú ba ilé-ẹjọ́ magistrate lórí ẹ̀sùn wípé wọ́n jí adìẹ gbé. àwọn ọmọ ìyá kan náà ọ̀hún, ekene tí òun jẹ́ ọmọ ọdún méjìdínlógún àti àbúrò rẹ̀ goodluck ọmọ ọdún mẹ́rìnlá ni wọ́n ti wọ́ lọ síwájú ilé-ẹjọ́ magistrate kan nílùú adó-èkìtì lórí ẹ̀sùn ìdígunjalè. agbèfọ́ba sodiq adeniyi sọ fún ilé-ẹjọ́ pé wọ́n ṣe ẹ̀sùn ọ̀hún lọ́jọ́ 17 inú oṣù kẹwàá ní déédé aago 6 òwúrọ̀ nílùú adó-èkìtì àti wípé wọ́n jí adìẹ méjì léyìí tí owó rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 30 náírà tó jẹ́ ti arábìnrin uche elizabeth léyìí tí ó tako òfin. iléeṣẹ́ atótó arére rí gbọ́ pé lẹ́yìn ìwádìí ilé-ẹjọ́, àbúrò ní òun kò sin ẹ̀gbọ́n òun lọ síbi tí ó ti lọ́ọ́ jí adìẹ gbé bí kò ṣe wípé ṣe ni ẹ̀gbọ́n òun pé òun pé kí òun wá lọ bá òun mú adìẹ kan nítorí wípé àwọn méjèèjì kò gbé ibì kan náà. àwọn olùjẹ́jọ́ méjèèjì ọ̀hún ni wọ́n ti ní àwọn kò jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n. onídàájọ́ ilé-ẹjọ́ májísírèètì ọ̀hún dọ́làmù babalọ́gbọ́n ló ti ní kí wọ́n gba béèlì ẹ̀gbọ́n pẹ̀lú owó ẹgbẹ̀rún lọ́nà 20 náírà àti onídùúró kan nígbà tó ní kí àbúrò máa lọ láyọ̀ àti ní àlàáfíà tó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 21 inú oṣù kẹwàá ọdún yìí. Abíọ́lá Àjàní ló ń jábọ̀ ìròyìn fún Atótó Arére Online TV. ẹ ṣeun.